Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Láti sọ mí di opó òjijì, ẹ̀jẹ̀ Jésù ó yá porú ẹ̀. Ẹ̀jẹ̀ Jésù ó yá porú ẹ̀. Ẹ̀jẹ̀ Jésù ó yá àdúrà ní orúkọ Jésù. Mímọ́ Olúwa, níbo ni àwòrán ọmọ mi gbé wá? Níbo ni àwòrán ọkọ mi gbé wá? Níbo ni a lẹ̀ àwòrán èmi fúnra mi mọ́? Níbo ni a lẹ̀ àwòrán àwọn tó súnmọ́ mi mọ́ láti ṣe wọ́n ní ibi? Gbogbo ẹni tó lè pa mí lẹ́kún, níbo ni àwòrán wọn gbé wá? Níbo ni a ti ń ṣiṣẹ́ ìbílẹ̀ wọn lórí? Ẹ̀jẹ̀ Jésù bá mi porú ẹ̀. Ẹ̀jẹ̀ Jésù porú ẹ̀. Ẹ̀jẹ̀ Jésù porú ẹ̀. Ẹ̀jẹ̀ Jésù porú ẹ̀. Ẹ̀jẹ̀ Jésù porú ẹ̀. Ẹ̀jẹ̀ Jésù. Jésù Olúwa wa. Orúkọ Jésù lẹ́ẹ̀kan. Olúwa, níbo ni mo ti fi ara gba ọfà? Níbo ni mo ti fi ara gba ọfà tí mi ò mọ̀ pé ọfà wà lára mi? Ibi tí mo ti fi ara gba ọfà tí mi ò mọ̀ pé ọfà wà lára mi? Níbo ni iṣẹ́ mi ti fi ara gba ọfà? Àwọn kan wá ní náwó ànábọ̀, wọ́n bá ti náwó yẹn fún gbogbo nǹkan wọn máa lọ. Àwọn kan ní àkíní kan wá tí àwọn mẹ́rin ní owó yẹn tó má ti fi sí lọ́wọ́. Àwa tá à ń tajà yẹn, àìmọye oríṣiríṣi nǹkan táwọn èèyàn ti try, especially àwọn tó wà nínú ọjà. Àwọn míì gbọ́ bá lọ sọ́jà, wọ́n lè ní owó nínú ọjà báyìí, nǹkan kò ṣe ó máa láàrin ọjà báyìí, òtútù yẹn kàn mú ni wọ́n ti àwọn ọ̀ka. Wá sọ fún Ọlọ́run, wá sọ pé Olúwa, níbo ni mo ti fi ara gba ọfà? Níbo ni mo ti fi ara gba ọfà òjijì tó dúró láti fi ikú pa mí, láti ṣe ikú pa mí lọ́jọ́ iwájú? Àwọn kan wà kàn máa ní rìn ni, ó ti rí ibi tẹ́lẹ̀ omi tí wọ́n máa post á ní kíni ẹni yẹn ló kàn rìn ní kò ní pẹ́ kú. Kíní kan with their confidence, nígbà tó bá kú Sátánì á fi ẹgbàá ráǹkì inú ẹ̀mí òkùnkùn. Wá sọ fún Ọlọ́run pé Olúwa, níbo ni mo ti fi ara gba ọfà? Níbo ni àwọn ọmọ mi ti fi ara gba ọfà? Olúwa, iná Ọlọ́run ó yá máa gbé jáde, iná Ọlọ́run ó yá lé jáde. Gbogbo bíkíbi tí mo ti fara gba ọfà, ojú ní ẹsẹ̀ ní ọyàn ní àyà ní gbogbo. Ẹlòmíà á ní breast cancer, oríṣiríṣi ló ń kà, wọ́n á ní kíní kan cancer, wọ́n máa kà wọ́n cancer yẹn lóríṣiríṣi. Most people ò ní fura pé ọfà ni. Olúwa, níbo ni mo ti fi ara gba ọfà òkùnkùn? Níbo ni àwọn ọmọ mi ti fi ara gba ọfà òkùnkùn? Níbo ni iṣẹ́ mi ti fi ara gba ọfà òkùnkùn? Níbo ni báńkì àkáǹtì mi ti fi ara gba òkùnkùn, tó ti fa ara gba ọfà òkùnkùn? Báńkì àkáǹtì gan fi ara gba òkùnkùn. If you don't know, owó yẹn nígbà tó owó bá tó ti ń pa owó yẹn, ó ò lè rí owó yẹn ṣàjọ. Níbi tí àwọn èèyàn gbé ní ìkàdé, wá sọ fún Ọlọ́run pé Olúwa, ní ọ̀sán gangan yìí, níbo ni mo ti fi ara gba òkùnkùn? Níbo ni iṣẹ́ mi ti fi ara gba ọfà òkùnkùn? Níbo ni ọwọ́ mi, níbo ló ti fi ara gba ọfà òkùnkùn? Ẹ̀jẹ̀ Jésù ó yá bá mi parẹ́. Ẹ̀jẹ̀ Jésù ó yá bá mi, ó yá àdúrà ní orúkọ Jésù. Ní mímọ́ Olúwa, níbo ni mo ti fi ara gba ọfà òkùnkùn? Níbo ni iṣẹ́ mi ti fi ara gba ọfà òkùnkùn? Níbo ni báńkì àkáǹtì mi ti fi ara gba ọfà òkùnkùn? Níbo ni ayé àwọn ọmọ mi ti fi ara gba ọfà òkùnkùn? Níbo ni ayé ọkọ mi ti fi ara gba ọfà òkùnkùn? Mo pàṣẹ ní ọ̀sán gangan yìí, ẹ̀jẹ̀ Jésù ó yá parẹ́, 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 ó yá parẹ́. Jésù Olúwa wa. Wá sọ fún Ọlọ́run pé Olúwa, níbo ni èmi fúnra mi, níbo ni ọ̀la mi, ọjọ́ ọ̀la mi tó ti fi ara gba ọfà òkùnkùn? See, this is how you are going to do it. Níbo ni àná mi ti fi ara gba ọfà òkùnkùn? Wá sọ fún Ọlọ́run pé Olúwa, èmi Elizabeth, níbo ni àná mi ti fi ara gba ọfà òkùnkùn tó wá ń dà mí láàmú lónìí, tó fẹ́ ní ọ̀la mi lára? Ṣó ti yé yín? Èmi Elizabeth o, níbo ni àná mi ti fi ara gba ọfà òkùnkùn tó wá ń dà mí láàmú lónìí, tó ń da ayé mi láàmú, tó ń da iṣẹ́ mi láàmú, tó ń da ìrìn àjò ayé mi láàmú, tó wá dúró láti bà ọjọ́ ọ̀la mi jẹ́, ọ̀la mi tí mò ń wò yìí, tó dúró láti bà jẹ́. Ẹ̀jẹ̀ Jésù ní ọ̀sán gangan yìí, ó yá bá mi porú ẹ̀. Ẹ̀jẹ̀ Jésù parẹ́. Ẹ̀jẹ̀ Jésù lọ́sàn yìí bá mi parẹ́. Ó yá àdúrà ní orúkọ Jésù. Ní mímọ́
Ọbanla Elizabeth, níbo ni àná mi ti fara gba ọfà òkùnkùn, níbo ni mo ti fara kọ, níbo ni mo ti fara gba ọfà òkùnkùn, èyí lánàá, èyí tó wá ní òní mi lára, èyí tó ní iṣẹ́ mi lára, èyí tó ní ayé àwọn ọmọ mi lára, èyí tó wá dúró láti fìyà ọ̀la jẹ mí, ní orúkọ Jésù, ẹ̀jẹ̀ Jésù parẹ́, 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 Jésù Olúwa wa. Ẹ pe orúkọ Jésù lẹ́ẹ̀kan pé Olúwa ṣe rí, by the time téèyàn bá ń ṣe prayer, téèyàn bá ṣe prayer, má rò pé èèyàn kàn ń ṣe prayer ni o. There are some prayer points tí kò yẹ ká máa fi ṣeré. Wá sọ fún Ọlọ́run pé Olúwa, mo bẹ̀bẹ̀ ní ọ̀sán gangan yìí, níbo ni mo ti fi ara gbá ọfà òkùnkùn? Let me tell you, ẹlòmíì lánàá, obìnrin àti ọkùnrin, wọ́n á ti jọ déètì ara wọn pé a fẹ́ fẹ́ra wọn, wọn ò dẹ̀ ní fẹ́ra wọn mọ́. Ṣùgbọ́n because of the convenience, ẹ̀jẹ̀ tó ti dàpọ̀ mọ́ ara wọn, àbẹ́ ẹ̀ mọ̀ pé ọkùnrin àti obìnrin nǹkan tó ń tu jáde yẹn, ẹ̀ mọ̀ pé ẹ̀jẹ̀ ní convenant ni. Ẹlòmíì, ẹni tó bá ṣe àjọṣepọ̀ lánàá, òun ló ń da òní ẹ̀ láàmú. Ẹni tí ọ̀nà ayé ò bá ti bright, see, when you live your life, ohun tó bá ti mú ẹ tó ti gbé ẹni wọ 35, tó ò tí ì rí nǹkan sọ pé yes, nǹkan tí mo ṣe rèé, fúnra rẹ̀ tó ò tí ì lè sọ pé yes, ibi tọ́nà ń gbé ràn mí lọ́wọ́ dèrè, tó ò tí ì lè bòsí pé yes, nǹkan tí tó ò tí ì lè bòsí ọjọ́ ọ̀la ẹ pé bí ọjọ́ arúgbó ẹ ṣe fẹ́ rí at 35, 40, tètè múra sádùúrà o. Kí ni mo sọ fún yín? Tètè múra sí àdúrà. I always tell people, before tí mo ti pé 40 years, àwọn tó mọ family mi mọ̀ mí dáadáa, tí mo ti pé 40 years, kí n tó pé 40 yẹn, at least ọkọ mi ò tí 40 gbogbo ìgbà yẹn ni, tí n bá máa sọ, kí ọkọ mi tó pé 40, èmi sì wá ń 30 something láti nílé retirement home, ilé àtikọ́ shop, mo ní freezer, mo ta freezer yẹn lọ́dún náà lọ́mù, container yẹn mo gbé wọlé, mo dẹ̀ kó sẹ́gbẹ̀ẹ́, mo kọ́kọ́ fún 5, nígbòyà lójú 3, mo fi 2 tó ń bẹ̀, ó kù 3 ń bẹ̀, pé ẹ̀wọ̀n freezer kì máa fi ṣe retirement rẹ̀, kéèyàn ti máa plan ara rẹ̀. Kò sí, is by the grace of God. Ní Èkó yìí, bóyá Èkó, Ṣàngó, à ń lọ sáwọn ibì kan, pé ilẹ̀ wá ṣú ni mo ṣe ń wá bí tí mo fẹ́ sùn, níbo la fẹ́ sùn. Ọlọ́run Ọlọ́run ló ń jórí bẹ́ẹ̀. Wá sọ fún Ọlọ́run pé Olúwa, ìrìn àjò àná mi tí mo rìn lánàá, tó ń da ìní mi, ọfà àná nìyẹn o. Ìrìn àjò àná mi tó mú ìkorò wọ ìní mi, tó lè mú ọjọ́ ọ̀la mi, that is tí n bá di arúgbó, tó lè mú ọjọ́ ọ̀la mi, tó lè sọ mí di ẹni yẹpẹrẹ, tó lè sọ mí di ẹni tí ò ní tẹ́gbẹ́. You will see some elderly women, see them ní ẹ̀gbẹ́ títì, ẹ jọ̀ọ́ ṣàánú mi, ní tí máa jẹ ni mò ń wá, ṣé wọn ò bímọ ni? Ẹ jọ̀ọ́ ṣàánú mi, ní tí máa ṣe kinní kan mò ń wá. Àwọn náà bímọ. But there are some parents, àwọn ìyá, àwọn bàbá kan, when you see them this time, you will see them, wọ́n bá kúrò ní ibì kan, á ní ti lọ London, ó ti mú o, ìyá yẹn ti wà ní Amẹ́ríkà, wọ́n máa ti kú àwọn tọmọ ẹ̀kan tó wà bí. No, ó ti ṣiṣẹ́ débẹ̀ yẹn. Àwọn tó jẹ́ pé Sátánì ò rí ọjọ́ ọ̀la wọn, gbogbo ọfà òkùnkùn wọn kò bà wọ́n. Àwọn ìyá yẹn, when you see some parents like that, àwọn bàbá yẹn, they don't joke with prayer.
wá sọ fún Ọlọ́run pé Olúwa níbo ni ọfà kan ti bà mí ní àná, ìrìn àjò wo ni mo rìn ní àná tó wá ń dọ̀tí èní mi, tó ń da èní mi láàmú, tó ń da gbogbo ọ̀nà àtijọ́ àti mú mi láàmú, tó ń da ìrìn àjò ayé mi láàmú, tó fẹ́ jẹ́ kí ọ̀la mi korò. Ẹ̀jẹ̀ Jésù ní ọ̀sán gangan yìí ó yá bá mi parẹ́, ó yá parẹ́. Ẹ̀yin tẹ́ ẹ ti lọ búra pẹ̀lú ọkàn mi, ẹ̀yin tẹ́ ẹ ti lọ ṣe àwọn kan, ẹlòmíì inú yín ti lọ wọ ẹgbẹ́ ìmùlẹ̀ kan tẹ́lẹ̀, ó wá yá gbogbo ẹ̀ kàn ṣe, ó wá lóun ṣe ìgbà Jésù. Lẹ́yìn tó gba Jésù, ṣó o ti bẹ̀bẹ̀, gbogbo àwọn iṣẹ́ ibi, ṣó o ti, it's not easy. Wá sọ fún Ọlọ́run pé Olúwa gbogbo nǹkan tí mo ti ṣe ní àná, gbogbo ìrìn àjò àná mi, gbogbo ìrìn àjò àná mi tó wá ń fi ìyà jẹ mí lénìí, tó ń jẹ́ kí èní mi dọ̀tí, tí ò jẹ́ ń tẹ́gbẹ́, tó ń dayé àwọn ọmọ mi láàmú, tó ń daṣẹ́ àwọn ọmọ mi láàmú. Ẹ̀jẹ̀ Jésù tó lè da ọ̀la mi, ọjọ́ alẹ́ mi láàmú, ẹ̀jẹ̀ Jésù yá parẹ́. Ẹ̀jẹ̀ ó yá àdúrà ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ Olúwa o, gbogbo ìrìn àjò èyí tí mo ti lè rìn, èyí tí ọkọ mi lè rìn, èyí tí àwọn ọmọ tó ti dàgbà nínú àwòrán yìí lè rìn, èyí tó lè da ọjọ́ èní wọn rú, tó lè ba ìrìn àjò wọn jẹ́, èyí táwọn òṣìṣẹ́ mi lè rìn, èyí tó lè da àdúrà inú ní orúkọ Jésù, èyí tí àwọn àbúrò mi lè rìn, èyí tó lè da ìrìn àjò wọn rú, tó lè da ọjọ́ ọ̀la wọn rú ní orúkọ Jésù. Ẹ̀jẹ̀ Jésù parẹ́, ẹ̀jẹ̀ Jésù parẹ́, ẹ̀jẹ̀ Jésù parẹ́, ẹ̀jẹ̀ Jésù parẹ́, ẹ̀jẹ̀ Jésù parẹ́. Jésù Olúwa wa, wá pé orúkọ Jésù lẹ́ẹ̀kan. Let me tell you something. Last week a ní ká ṣe prayer kan níbí báyìí, a ṣe lórí ọmọ tó ṣèyàwó, ó ń ṣe ọmọ tó ṣèyàwó nìkan, a ṣe lórí àwọn ọmọ wa ni. Let me tell you something. When you want to, bóyá o fẹ́ ṣe náwó, o fẹ́ ṣe, tí o bá sọ fún ẹ pé kò sí evil spirit rẹ ló pa o, èrò ló pa, wàá sọ fún Ọlọ́run pé ta ni ẹni náà. Olúwa, ẹnikẹ́ni tó dúró dandan láti lè ba ayé àwọn ọmọ mi jẹ́, tó lóun fẹ́ ba ayé àwọn ọmọ mi, tó lóun àfi tóun bá mú mi kanlẹ̀ tọmọtọmọ, gbogbo ẹ̀dá tó lóun fẹ́ mú mi kanlẹ̀ tọmọtọmọ, gbogbo ẹ̀dá sì bó o má jẹ́ kí ọ̀dà ẹ̀ kó tú, ọ̀dà píámọ́ ní wàá fúnlé, wàá sọ pé Olúwa o, ta lẹni ló tó sọ pé òun fẹ́ bá mi kanlẹ̀ tọmọtọmọ, ta ló fẹ́ finá gbaṣọ lára mi, ta ló fẹ́ já ọ̀já abiyamọ gbà nínú mi, ta ló fẹ́ sọ mí doníhòhò, ta ló fẹ́ fi ọmọ bá mi jà, ta ló fẹ́ finá ọmọ bá mi jà. Ogun ọ̀run o, ní ọ̀sán gangan yìí ó yá gbaṣọ lára ẹ̀. Olúwa gbaṣọ, àdúrà, Olúwa gbaṣọ lára, ó yá àdúrà ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ o, Olúwa ta lẹni náà, ta ló fẹ́ gbaṣọ lára mi, ta ló fẹ́ finá ọmọ jó mi, ta ló wò ó pé dandan àfi tó ń bá mi kọlẹ̀ tọmọtọmọ, ta ló fẹ́ tó fẹ́ jẹ́ kí n já sí hòhò, ta ló fẹ́ já ọ̀já abiyamọ lára mi ní orúkọ Jésù. Olúwa finá ọ̀run gbaṣọ lára ẹ̀, 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 ẹ̀jẹ̀ Jésù finá ọ̀run gbaṣọ lára ẹ̀, Olúwa finá. Jésù Olúwa wa, ẹ gbàdúrà, ẹ sọ fún Ọlọ́run pé Olúwa, gbogbo ẹ̀dákẹ́dá tá a bí nínú alààyè èèyàn, ẹ̀dá tá a bí ni, gbogbo ẹnikẹ́ni ní ibikíbi èyí tó ní ọjọ́ ọ̀la tèmi, torí àwọn ọmọ tẹ́ a bí yẹn ní decoration wa lọ́la. Nígbà tí ìyá mi ò bá lè rìn mọ́, àwọn ọmọ ẹ̀ ló máa gbé, àwọn ọmọ ẹ̀ ló máa tọ́jú ẹ̀. Àwọn míì tó jẹ́ pé àìsàn tó ń ṣe ẹlòmíì, nígbà tó bá gbé kiri títí wọ́n máa gbàdúrà kú fún, ṣùgbọ́n nígbà tí àìsàn tó bá ṣe ẹlòmíì, tí wọ́n bá wò báyìí, tán ọmọ ẹ̀ bá rí owó tó tọ́jú ẹ̀, torí pé òun náà ti ṣiṣẹ́ ọmọ, tán bá wá tọ́jú ẹ̀ tán,
àwọn màmá ẹ máa rí wọn bàbá yẹn àwọn màmá yẹn ní church wọ́n bá níbo náà wà àwọn ní ẹ rí wọn mọ́ṣáláṣí ọmọ ẹ̀ tó wà lamẹ́ríkà ẹ ló gbé lọ màmá dẹ̀ ti ń ṣe dára bẹ́ẹ̀ wọ́n dẹ̀ màmá yẹn dẹ̀ tún wá fresh sí ìgbà ilẹ̀ máa rí àwọn màmá yẹn wọ́n máa yọ voile àwọn aṣọ tuntun tó máa àwọn náà ìgbà yẹn wọ́n ti tún gba driver wọ́n á gba àwọn kinní fún wọn owó ò sí ni àwọn ọmọ yẹn lọ sọ ẹnu sílé old people's home tówó bá tó owó tí owó bá tó owó irú àwọn àgbàlagbà yẹn àwọn arúgbó yẹn inú ilé ibi tí wọ́n bá gbé wà nínú ilé àwọn ọmọ wọn wọ́n á ní kọ́tàsì kan fún wọn àwọn tó a máa fọṣọ wọn ọ̀tọ̀ àwọn tó a máa fún wọn lóúnjẹ ọ̀tọ̀ á fún wọn lóògùn wọ́n máa ń gba dókítà fún wọn wọ́n máa. mo ní godmother kan Dickness Bánkẹ́ Adéyẹmọ Ọlọ́run kó bá a fọ̀run tẹ́ màmá àti yẹn ìgbà tí màmá yẹn wà láyé ìgbà yẹn ni mo ti ń wo bí àwọn èèyàn tó ti ń tọ́jú èèyàn woman yẹn ni ò bá jẹ́ first controller general obìnrin Nàìjíríà bọ̀ Buhari ló gbà lọ́wọ́ ẹ̀ ó ti rìtáyà sí ibi tí mò ń lọ rè ìgbà tí ìyá àǹtí yẹn wà láyé GRA làǹtí yẹn ń gbé ìgbà tó wà láyé tẹ́ bá délé wọn báyìí a máa lọ yọjú sí màmá yẹn wá fine ó fine we go to the same church màmá yẹn tí màmá yẹn bá máa wá sí church tó bá gbé wá àṣẹṣe kẹ́ tẹ́ bá wọ ẹsẹ̀ bàbá máa ẹ bá wo sándà màmá yẹn ti mọ̀ pé yes ibẹ̀ yẹn kọ́ mò ń lọ ó ní dókítà àwọn tó máa fún lóògùn àwọn tó máa fún lóúnjẹ tó máa fún ní gbogbo ẹ̀ kọ́mọ ẹ̀ travel kó lọ àwọn tó ń tọ́jú ẹ̀ ti wà tẹ́ bá lọ wo màmá yẹn tí màmá yẹn fi kú gbádùn ni owó ò sí ni ẹ ń lọ gbé yàrá self-pity ẹ gbé self-pity kìíní kan ìyá tẹ́ máa tọ́jú bàbá tẹ́ máa tọ́jú àwọn bàbá kan ní àwọn bàbá kan ń jẹun ń gbádùn ọlọ́kùnrin ń gbádùn ọmọ tẹ́ bá rí àwọn ọmọ obìnrin tẹ́ bá rí bọ́n ṣe ń decorate ayé bàbá wọn sìn ọ máa máa pẹ́pẹ́ yìí ni ẹ wo brọ́dà mi Ṣẹ̀fíù Àlàó that is why I always give it to you ìgbà tí ìyàwó ẹ̀ ti kú torí ìyàwó ẹ̀ kẹ́mi ẹ̀rín oṣó àjọ lọ sí school ní èmi àti ẹ̀jọ́ ń jókòó ní school àjọ lọ school ní àjọ lọ the same primary school Adérílé primary school ló lọ èmi wá lọ sí ṣòlù ìgbà tó lọ sí high school ń lọ sí change school wáyé àtọ̀ àjọ gbé fọ̀lù ẹni tó bá mọ̀ sórí aṣọ fún pé mo mọ̀ kẹ́mi abẹ́ pákí ló gbé ń fọ̀ abẹ́ pákí òun ló gbé ń fọ̀ màmá ẹ̀ ta kókóró ń bá màmá ẹ̀ náà ta kókóró gbà yẹn kẹ́mi ẹ̀rín oṣù ìyàwó Ṣẹ̀fíù tí n bá wo àwọn ọmọ yẹn ní ìsìn àwọn ọmọ Ṣẹ̀fíù Àlàó ó rán àwọn ọmọ yẹn ní skul nígbà tí àwọn kan fi lóyìnbó nísìnyí Ṣẹ̀fíù ò you can travel to anywhere mọye nǹkan tó ṣe there are some men tó ń ṣiṣẹ́ ọmọ tó máa jèrè ọmọ bí ó ṣe wà yẹn kò ní ìyá àwọn ọmọ yẹn kú ó dúró tì wọ́n ó fún wọn lẹ́dúkéṣọ̀n ó ṣàánú fún wọn kéèyàn kan wá rí irú bọ̀dáàdì sáyẹ́ǹsì kan wá rí i pé kéèyàn lọ́kọ̀ọ́ yẹn máa kó lè kú toró gbọ́dọ̀ jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ lórí àwọn ọmọ ẹ̀ bó ṣe wà yẹn àwọn ọmọ the way they take care of their father ìwọ tó bá ṣiṣẹ́ ọmọ wàá mọ̀ pé àwọn ọmọ ń tọ́jú bàbá wọn in fact wọ́n láìkí bàbá wọn jù yá wọn lọ that is marriage tó bá dúró rí marriage tí ìyá tí ò yín sáyé àwọn ọmọ ẹ̀ we see that some women the way they plan their home is different. wá sọ fún Ọlọ́run pé Olúwa ta lẹni tó dúró láti gbaṣọ iyì mi tó fẹ́ fàyà mọ́ mi lára níbi táwọn èèyàn kan gbé tí ẹ̀dá máa wẹ̀ báyìí pé ó máa kú dànù tí wọ́n bá rí pé wọn ò rí ẹ pa wọ́n wá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọmọ yẹn wá sọ fún Ọlọ́run pé Olúwa ta ló fẹ́ fi iná ọmọ jó mi ta ló dúró pé dandan àfi tí àwọn ọmọ mi tán bá dẹni yẹ̀yẹ́ láwùjọ Olúwa bá mi finá gbaṣọ lára wọn Olúwa finá gbogbo ibi tí wọ́n ti ń ṣoògùn Olúwa finá gbaṣọ lára wọn ó yá àdúrà ní orúkọ Jésù
ẹ ní Olúwa ta ló lóun fẹ́ fà mí aṣọ ìyà àtẹ̀ṣẹ̀ ìyẹ́yà ta ló ní àwọn ọmọ mi gangan àfìgbà tóun bá fà wọ́n ya pẹ́rẹpẹ̀rẹ ta ló ní kí àwọn ọmọ mi má jẹ́ èèyàn láyé ta lẹnikẹ́ni tó fẹ́ kí ọjọ́ ọ̀la mi ó bàjẹ́ ní orúkọ Jésù iná òun ó yá gbaṣọ lára 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 Jésù Olúwa wa. ó lè rò pé àwọn àṣeré à ń ṣe tẹ́ntẹ́ eré mi bẹ́ẹ̀ ni irú program tá à ń ṣe kò kì í ṣe fún general àwọn tó fẹ́ bọ́ nìkan ni wá sọ fún Ọlọ́run pé Olúwa ayé kan tí mo wà nínú téèyàn kan bá sọ pé tó bá máa táyé wá tó bá àwọn òmò bóyá àwọn èèyàn tún táyé wá àdéhùn torí àti ìrẹni tó lọkàn tó dérí tó lóun tí kò ń padà irọ́ ni superstition gbogbo sọ fún Ọlọ́run pé Olúwa ayé kan tí mo wá yìí ó gbọ́dọ̀ yẹ mí tọmọtọmọ ni àtèmi àtọmọ àtọkọ àtìyàwó gbogbo ẹbí wa ó gbọ́dọ̀ máa yẹ wá ni a ò gbọ́dọ̀ bá wọn wà nínú ẹbí yẹpẹrẹ ẹbí yẹpẹrẹ ò yí zì tẹgbẹ ẹbí ẹ ò bá jẹ́ nǹkan kan ọkàn wà lójú kan náà ní tẹbí ẹ ò bá ti jẹ́ nǹkan kan ọkàn wà lójú kan náà ni wàá sọ fọ́lọ́run Olúwa ta lẹni tó fẹ́ sọ mí dẹni yẹpẹrẹ ta lẹni tó fẹ́ kí ọ̀la mi ó korò á ní kí ìyá àwọn ẹgbẹ́ àwọn ọmọ márùn-ún ìyá wọn bí àwọn márùn-ún yẹn àṣì bí ọ̀rẹ́ wa yẹn ni bàbá gbọ́ tó kẹ́ ni first born náà ọmọ tó wà lára yẹn wọ́n ní yẹn ń gbé ìyànà ológbò tó bá ti gbọ́ tó kẹ́yìn àti wọ́n yẹn Abẹ́òkúta nìyẹn ń gbé ìtọ́bílẹ̀ yẹn lára yẹn ló ń gbé ìyànà ológbò ìyá ọmọ kó tọ́gbọ̀n àbúrò wọn ọkùnrin yẹn tó bá ti dé ibi roundabout Ṣàngó yẹn tó bá ti yà sábẹ́ bíríìjì yẹn wàá rí èèyàn kan àwọn kan wàá rí bọ̀bọ̀ yẹn ó gbé àwọn kinní fún àṣẹ̀sì ó gbé sínú wíbáìrì báyìí tọ́bọ̀ wọn nìyẹn fọ́tbọ̀n wọn yẹn wá kọ́ àmì ìbò fọ́tbọ̀n yẹn bò mo gbọ́ pé yẹn náà ń ta níbi tó bá ti ń dé níbi abúlé ẹ̀gbá yẹn ìwọ ṣáà gbé báìkì sọ pé òun lọ sí power line níbi power line yẹn ní àwọn arúgbó sìmẹ́ǹtì kan ló wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n kan kinní kan síbẹ̀ wọ́n kan ṣọ́ọ̀bù kọ̀ńténà ó ń ta kọ̀ńténà ń ta àwọn àti ń ta àwọn tí pàrágà ní ó di mélòó ìkarùn àbúrò wọn ẹnìkan ló ṣẹ̀kọ́ṣẹ̀ òun gangan ló kọ́ṣẹ́ alumíníọ̀nù yẹn kọ́ bọ̀bọ̀ yẹn sì tó kàn tó àìní kò tí ì ríṣẹ́ ọmọ márùn wá sọ fún Ọlọ́run pé Olúwa gbogbo àwọn nǹkan tó tara mi jáde báyìí ti wọ Ọlọ́run mi gbogbo torí tẹ́ḿpìlì ara èmi fún ara mi bíbélì sọ ní Olúwa dá wa gẹ́gẹ́ bí àwòrán ara ẹ̀ Olúwa tẹ́ḿpìlì yẹn ni mo jẹ́ ó dá mi gẹ́gẹ́ bí àwòrán ara ẹ̀ àtẹ̀mí àtọkọ àtọmọ ẹbí gbogbo wa wá porúkọ Jésù lẹ́ẹ̀kan pé Olúwa o gbogbo ìdílé mi a ò gbọdọ̀ rọ́jú ṣayé wa sí ẹni tó bá rọ́jú ṣayé tó ń rọ́jú manage kò sí nǹkan kan ẹni tó bá rọ́jú ṣayé tó ń rọ́jú manage kò sí nǹkan kan tí ì lọ sí ẹ̀yin tẹ́ máa ń lọ sí bẹ́ríà tẹ́ máa ń lọ sí bẹ́ríà àwọn òkú àgbà àwọn òkú tó jẹ́ kó dùn gan ìwé kan sọ pé tẹ́ǹtì bó la mo sì máa dé tẹ́ǹtì ẹ̀gbọ́n wọn yẹn àjọ lọ skul ni ìtò wọn láti Amẹ́ríkà yẹn ìyẹn tí ẹ máa ń kí ni àjọ máa ń ṣáàtì dáadáa ó mọ̀ mí dáadáa ó máa débẹ̀ ọlọ́pàá máa débẹ̀ ọlọ́pàá yẹn ọ̀gá ọlọ́pàá pátápátá ni máa débi gbọ́dọ̀ débẹ̀ òun gan bó ṣe wà yẹn Ọlọ́run ti gbà fún gan àwọn bíi márùn-ún mi wọ́n tó bá kàn bíi márùn-ún á ní last born á ní owó tó wà lọ́wọ́ last born yẹn òun ìyẹn ti ẹ̀ burú owó yẹn burúkú jù
iṣẹ́ wo ló ń ṣe agbọ́pọ́n ló máa ń kó kíní ó máa ń pọ̀ tó máa bọ́yìí máa ń kà nìyí fún àwọn abiyamọ tó ṣe àṣeyọrí fún abiyamọ tó ṣe àṣeyọrí ní ọjọ́ ẹ̀yẹ wọn àwọn míì sì wọ́n á ṣe bẹ́ẹ̀dẹ̀ yẹn á mì láká á rà mí láká wọ́n á porúkọ Jésù lẹ́ẹ̀kan Olúwa o gbogbo àwọn nǹkan tó tara mi jáde tẹ́ḿpìlì ìwọ Ọlọ́run ni ìwọ ló fún mi ní àwọn ọmọ yìí gbogbo àwọn ọmọ mi pátápátá gbogbo àwọn tó mú yàn láyà mi àti àwọn ọmọ tí mo ṣèyá fún láyé mi Olúwa o ọlá àwọn ọmọ yìí ò gbọdọ̀ korò torí tán làwọn bá korò ọlá ẹ ti korò Olúwa má jẹ́ kí ọlá àwọn ọmọ mi ó korò àwọn ọmọ tí mo ṣèyá fún àwọn ọmọ tó mú yàn láyà mi àwọn ọmọ tó jẹ́ mi ni màá ṣèyá ṣe bàbá fún Olúwa má jẹ́ kí ọlá wọn korò tá a bá rí ẹnikẹ́ni ní ẹ̀dákẹ́dá tó ti dúró láti gba ọ̀já abiyamọ bọ́ lẹ́yìn àwọn ọmọ yìí ó yá iná ó yá gbaṣọ lára ẹ̀ ó yá àdúrà ní orúkọ Jésù ní mímọ́ Olúwa gbogbo ẹnikẹ́ni èyí tó ní àwọn ọmọ tó yí mi ká èyí tó ní àwọn ọmọ tí mo ṣèyá fún gbogbo àwọn ọmọ tó mú yàn láyà mi èyí tó ní òun fẹ́ sọ wọ́n di rádaràda èyí tó ní àwọn ọmọ mi ò ní jẹ́ èèyàn láyé ní orúkọ Jésù olùgbàlà iná ọ̀run gbaṣọ lára 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 iná Jésù Olúwa wa wá porúkọ Jésù lẹ́ẹ̀kan ẹlòmíì ti bímọ tó máa wò pé ọmọ lélẹ̀ ọmọ lélẹ̀ wà á ti rí ọmọ mi àwọn àna fámìlì rẹ̀ á dẹ̀ kó gbogbo ìṣẹ́ fámìlì á parẹ́ àti iṣẹ́ àti ìyá á parẹ́ ṣùgbọ́n ògùn náà gbòǹgbò á ná ọmọ kan ṣoṣo yẹn àwọn kan wá fojú sí lára gbogbo ẹni tó bá wá sọ fún Ọlọ́run pé gbogbo ẹnikẹ́ni tó ń fi ojú sìn pẹ̀lú àwọn ọmọ mi tó ń fojú sìn àwọn ọ̀la mi tó wò ó pé èyí mi ti ń dùn tó ní ọmọ tó ń dùn mí nínú yẹn gangan òun fẹ́ pa lójijì àbáwọn fẹ́ ba ayé ẹ̀ jẹ́ níbi tí Sátánì gbé ń bẹ̀rẹ̀ wọ́n lè ní iṣẹ́ wọ́n á lọ máa tọ́ sí iṣẹ́ ọmọ ọlọ́mọ wọ́n á ní iṣẹ́ kan náà mọ̀ tó ń ṣe wọ́n á dẹ̀ lọ máa ba iṣẹ́ ọmọ yẹn jẹ́ wọ́n á lọ máa ṣe underground wọ́n á fẹ́ kẹ́ni yẹn nígbà tí ò bá sówó lọ́wọ́ ẹ̀ tọ́nà iṣẹ́ ìbàjẹ́ báwo ló ṣe fẹ́ tọ́jú ìyá ẹ̀ báwo ló ṣe fẹ́ tọ́jú bàbá báwo ló ṣe fẹ́ tọ́jú ẹbí àwọn kan wọ́n á kàn focus lórí ọmọ kan tọ́nà tó jẹ́ ògo ìdílé wọ́n á ní orí ni báwo ni ṣe ṣe jẹ́ they will just stand against wọ́n á dúró lọ́nà wọ́n á ní bó ló fẹ́ gbégbá wọ́n á náà fi tíbẹ̀ bá bàjẹ́ Olúwa wá porúkọ Jésù lẹ́ẹ̀kan pé Olúwa gbogbo ẹnikẹ́ni èyí tó dìde ogun lórí ìdílé mi lọ́wọ́lọ́wọ́ báyìí tó ní ohun tó ń pa mí láyọ̀ yẹn gangan òun fẹ́ fi pa mí lẹ́kún Olúwa gbaṣọ lára fi iná ọ̀run lẹ́ máa ní ó gbaṣọ lára ẹ̀ bó tilẹ̀ wù kí wọ́n pọ̀ tó iná ọ̀run gbaṣọ lára wọn gbogbo ẹnikẹ́ni èyí tó lóun fẹ́ fi èní mi tó fẹ́ fi ayọ̀ èní mi tó fẹ́ fi pa mí lẹ́kún tó lóun fẹ́ pa mí lẹ́kún iná ọ̀run ó yá gbaṣọ lára wọn iná ọ̀run ó yá gbaṣọ lára wọn iná ọ̀run ó yá tó o bá ní kó tún gbaṣọ lára wọn tí pé kọ́lọ́hún bẹ́ẹ̀ fún wọn lómi ìkorò mu jẹ́ káwọn wọn korò jẹ́ kọ́nà wọn korò tí ì rí àwọn èèyàn tó jẹ́ pé ìlọsọ́rọ̀ àwọn ọ̀nà àwọn òlú kan káàkiri gbogbo alamọ̀ nílẹ̀ Yorùbá yìí you will see some beautiful homes wọ́n á kọ́ ilé yẹn nílé aláràbarà wọ́n á ṣe gbogbo nǹkan á fine ilé yẹn ló máa dáa jù ní gbogbo ẹ̀rọ àwọn ilé bẹ́ẹ̀ yẹn àìmọye wọn tí wọ́n lè wọ̀ mọ́ wọn kì í rẹ́ni wọnú ilé wọn because wọ́n ti fi ọjọ́ ìní wọ́n ti fi bà ọ̀la wọn jẹ́ àwọn bàbá mi wàá kàn sọ pé wàá kàn rí gbogbo àwọn ọmọ bàbá yẹn wọn ò ní jẹ́ kankan wọ́n á rí rábaràbà àwọn ìdílé mi níbi tí àwọn òbí wọn gbé ń wá agbára ayé kiri ni they want to be yes I'm this I'm that but ìpìlẹ̀ yẹn ó dọ̀tí tán bá kú wọn ń wọnú ilé wọn ẹ lọ wọnú àwọn òde
ilé kan tó jẹ́ pé àwọn ilé ayé àtijọ́ bí ilé yẹn kó máa wó lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn dẹ̀ máa gbé nú ẹ̀ àwọn fámìlì kan máa wà bẹ́ẹ̀ wọ́n máa gbé nú ẹ̀ wọ́n máa gbàdúrà pé kọ́lọ́n kó bá wọn tún nú bẹ̀yẹn ṣe because